Kí ni catapult lédè Yorùbá? Catapult kí ni lédè Yorùbá? Àwọn kan máa ń pè é ní ọfà, àwọn kan sì máa ń pè é ní rọ́bà. Àtẹní pè é ní rọ́bà, àtẹní pè é ní ọfà. Àwọn méjèèjì ni wọn ò gbà á, wọ́n ṣì í. Ká ti bi rọ́bà ká ti bẹ̀ mu. Rọ́bà fúnra rẹ̀ ó jẹ́ ohun tí wọ́n yá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti inú èdè Gẹ̀ẹ́sì wọnú èdè Yorùbá. Ìlànà àfetíyá ni wọ́n fi gbé wọnú èdè Yorùbá torí pé rọ́bà ó wà lára tí wọ́n fi ṣe èròjà yìí ni wọ́n fi ń pè é ní rọ́bà ní ilẹ̀ Yorùbá. Kì í ṣe rọ́bà. Nínú èdè òyìnbó la ti yá rọ́bà wá sínú èdè Yorùbá. Bákan náà àwọn kan ń pè é ní ọfà. Kì í ṣe ọfà torí pé ọfà ni arrow eléyìí tí wọ́n máa ń ta látara bow tí wọ́n ó ta tí ó kùn lọ bọ̀n láti lọ bá ẹranko. Kí wá ni tá à ń pe ohun èlò yìí? Kí ni tá à ń pè é ní Yorùbá? Orúkọ rẹ̀ gangan. Ìwádìí ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wípé orúkọ rẹ̀ ni àkàtàǹpó. Àkàtàǹpó gangan ni orúkọ rẹ̀ tí kì í sì ṣe rọ́bà tàbí ọfà. Tí wọ́n bá bi í léèrè lọ́jọ́ míì pé kí ni orúkọ catapult ní Yorùbá, orúkọ rẹ̀ ni àkàtàǹpó. Ẹ ṣeun o, èdè Yorùbá ò kúkú ní parun. Ó dọwọ́ yín, ó dọwọ́ àwa náà. Ẹ ṣé gan ni.